gbogbo wa ní nílò. Àdìmúlà yóò ti pé o láíláíláí. Ọjọ́ lágùnjú àfi gbéraga. Àìlẹ́tọ̀ eré ní gbogbo ìgbà. Oríkìrè tí a máa fi bọ́. Ọmọ wa ó wà lọ́nà tó wọ́. Tí o bá fẹ́ sùn, máa fi gbàgbọ́ àti fọ̀rọ̀ rẹ̀ fi ránṣẹ́ lára wa. Ire ni ó mú wa nítorí tí a nífẹ̀ẹ́. Èmi rẹ̀ dá kí o máa wà ní pẹ̀lẹ́pẹ̀. Ọmọ Àdìmúlà tí ó yẹ gbọ́, gbogbo ènìyàn ni wọ́n nífẹ̀ẹ́ sí, gbogbo wa ní gbọ́. Ọ̀rọ̀ tí ó rọ̀ láyé yìí á kà wá sí mímọ́ ìfẹ́, èmi ò ní sọ̀rọ̀. Oríkìrè tí a máa fi bọ́. Ọmọ wa ó wà lọ́nà tó wọ́. Tí o bá fẹ́ sùn, máa fi gbàgbọ́ àti fọ̀rọ̀ rẹ̀ fi ránṣẹ́ lára wa. Àlà fún wa pẹ̀lú Orísun gbogbo. Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin ará wa, gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ẹbí àtojúlùmọ̀. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí, a sì káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun. Ṣẹ̀ṣẹ̀ ń yá, Elédùmarè á jẹ́ kí gbogbo wa kára dé ká fi jẹun láṣẹ Èdùmàrè. Ajá bá wa gbé o, owó á bá wa gbé, àrówó ná, àrówó fi tọ́mọ. Àrájé jẹun, àní ní gbèsè lọ́rùn láṣẹ Èdùmàrè. Jíjẹ mímu ẹnì kọ̀ọ̀kan wa, Elédùmarè kò jẹ́ ó bọ́ síbi tó há, kò ní bọ́ síbi tó ṣòro. Ojú ò ní tì wá o, ojú èṣe tì náà lẹ̀. Láì dènà pẹnu, láì fàkókò wa ṣòfò. Mo fẹ́ sáré sọ̀rọ̀ kan ráńpẹ́ lórí àwọn wuyewuye tó ń lọ lórí ẹ̀rọ ayélujára, pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú ilẹ̀ Kóòtù Àjírẹ̀bí. Ẹ má bínú tẹ́ ẹ bá gbọ́ kí n sọ pé ilẹ̀ Yorùbá. Mo sì gbà pé níwọ̀nba ìgbà tí gbogbo wa bá sì rò pé àtúnṣe sì wà lórí ọ̀rọ̀ yìí, wípé àwọn kì í gbọ́ kì í gbà pé wọ́n gbọ́rọ̀, wọ́n sì tọwọ́ ọmọ wọn bọṣọ. Mo sì gbà pé bẹ́ẹ̀ ni a ṣì ń pera wa ní Yorùbá. Ṣùgbọ́n ó dàbí pé ibi tá a bá dé yìí, ọ̀rọ̀ yìí ti ń fẹ́ àpérò, ó dẹ̀ ti ń fẹ́ ká jókòó lẹ̀ ká tú èrò ara wa pa. A ti ń sọ láti bí oṣù mélòó sẹ́yìn pé bórúkọ ò bá ṣe é jẹ́ mọ́, ẹ jẹ́ á forúkọ ilẹ̀. Kò di dandan, kò yẹ kó di àbákú láṣọ ewúrẹ́ sí wa lọ́rùn. Pàápàá jùlọ tó bá ṣeé ṣe, tó bá jẹ́ gbogbo báwọn èèyàn kan ṣe ń fẹnu kùn pé wọ́n ti gégùn fún orúkọ yìí, tọ́pọ̀lọpọ̀ sì máa ń fẹ́ ká nígbàgbọ́ pé wọ́n gégùn fórúkọ yẹn, ègún tán sì gé fún kò kúrò ńbẹ̀, pẹ̀lú gbogbo tó wù kóníkálùkù á rò pé a ti ṣe. Èmi nígbàgbọ́ pé kò sóhun tó burú tá a bá pawódà, tá a bá káwòsè, tá a bá forúkọ ilẹ̀, tá a wá orúkọ míì jẹ́. Bóyá ọ̀rọ̀ wa ó tiẹ̀ gbọ́, bóyá yóò gbà, bóyá èdè wa ó yéra wa. Àbí ohun téèyàn ò tíì ṣe rí lèèyàn ò mọ ohun tí ó ṣẹlẹ̀ téèyàn bá ṣe é. Àmọ́ ohun tá a ti ń ṣe àbí tá a ti ṣe rí, tá a ti rí bó ṣe rí, a ti mọ bó ṣe rí, kò sí ìyípadà tó fẹ́ dé bá. Ó dìgbà tí nǹkan kan bá tó yí padà náà lá tó ní à ń retí àyípadà. Mo lérò pé àlàyé mi ní ráńpẹ́ ó yé wa. Mo fẹ́ kó kọ́kọ́ mọ̀ ṣáwájú, mi ò wá jàjà fún ọba kankan, mi ò wá gbèjà ọba kankan, kò dẹ̀ sẹ́ni tó rán mi níṣẹ́. Elédùmarè ló rán mi níṣẹ́. Ara iṣẹ́ tó dẹ̀ gbé rán mi, ó mọ ibi tó ti fẹ́ gbéṣẹ́ yẹn rán mi, ó jẹ́ kán bí mi sílẹ̀ Kóòtù Àjírẹ̀bí tí wọn ò ṣe bí mi sílẹ̀ ibòmíì. Ara iṣẹ́ tó gbé rán mi, ó fẹ́ jẹ́ kó yé mi, ó fẹ́ kí n ṣe dáadáa, òun ló jẹ́ kọ́pọlọ mi pé, ó jẹ́ kí n mọ̀ pé ibi tá a ti bí mi nìyẹn o. Gbogbo ibi tó bá wù kí n lọ lágbàáyé o, kí n má gbàgbé ilé, kí n má gbàgbé ibi tá a ti bí mi. Èmi náà lè sọ̀pàkọ́ nù, kí n máa sọ fítìnfítìn, kí n máa ránmú pọ̀, kí n máa rẹ́nu pọ̀, kí n máa ṣe bíi pé mi ò tiẹ̀ mọ ibi tó ń jẹ́ ibi tá a ti bí mi. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ orí, mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tí ò jẹ́ kọ́rọ̀ tèmi rí bẹ́ẹ̀,
mi ò jẹ́ ọmọ tó sọ lẹ́nu tó fẹ́ sápò ìyàkọ́. Ìdí nìyí tí màá ṣe máa ran mẹ́nu tí mi ò ní dákẹ́, tí màá sì máa sọ̀rọ̀ tí n bá rí gbogbo ohun tó fẹ́ ba àjọṣepọ̀ gbogbo wa jẹ́ àbí tó fẹ́ dá wàhálà lẹ̀ nílẹ̀ ibi tá a ti bí mi, níbi torí dá mi sí. Gbogbo àwọn ọba pátápátá tán jókòó sórí àpèrè àwọn baba ńlá baba wa níbi tá à ń pè nílẹ̀ Yorùbá lénìí, témi ó sì tún máa pè ní ilẹ̀ kóòtù àjíire bí gẹ́gẹ́ bí gbogbo wa ṣe nígbàgbọ́. Gbogbo wọn pátápátá ló lẹ́tọ̀ọ́ ká bọ̀wọ̀ fún wọn. Gbogbo wọn pátápátá ló sì ní bí wọ́n ṣe jẹ́, bí ìrìn àjò wọn ṣe jẹ́, léléyìí tí ò sáríyànjiyàn lórí ẹ̀. Àwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ bá rí tó dàbí páwa kan sọ̀rọ̀ sí, gbogbo ayé, gbogbo èèyàn ló mọ̀ pé wọ́n hùwà pé ká sọ̀rọ̀ sí wọn láti fi pe àkíyèsí wọn sóhun tán ń ṣe tí ò dáa, pé kò bá ààyè àti àpèrè tán jókòó lé, kò bá a mu. Kán sì má ba orí àpèrè yẹn jẹ́ torí ẹlòmíì tó ń bọ̀ lẹ́yìn. Àbí bẹ́ẹ̀ kọ́? Torí ó ṣeé ṣe á fẹ́ rẹni tí ò ní ó dáa, ṣèbí ìwọ náà ó sọ báyìí. Bẹ́ẹ̀ ni, ọba tí o ní lọ́kàn yẹn tí wàá dárúkọ tó ní mo bú àbí mo sọ̀rọ̀ sí, ṣé gbogbo ohun tí mo ló ṣe, ṣé kò ṣé? Ṣé kò fagbó? Ṣé kò fẹnu ara ẹ̀ sọ pé òun ń wọ́ke? Ṣé kò tàbùkù àṣà àti ìṣe wa? Ṣé kò bú àwọn baba ńlá baba wa? Ṣé kò sọ kòbákùngbé ọ̀rọ̀ síran-díran àwọn baba ńlá baba wa? Ṣé kò tasẹ̀ àgẹ̀rẹ̀? Fún ìdí èyí, kó tó jáde kó tó ní o fẹ́ wá bá mi pé ìwọ náà, òun ni mo ti sọ fún ẹ, mo sọ́, mi ò sọ pé mi ò sọ́. Màá sì tún tẹ̀síwájú láti máa sọ níwọ̀nba ìgbà tí ẹni yẹn ò bá jáwọ́ nínú ìwà burúkú tó ń hù. Ẹ jẹ́ ká wá gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ já wá sórí ọ̀rọ̀ wọ́n ń joyè, wọn ò joyè. Ó ṣẹlẹ̀ Yorùbá, kò ṣẹlẹ̀ Yorùbá. Ṣẹ rí, ẹ má jẹ́ á tanra wa jẹ. Torí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ń bọ́ síta, wọ́n rò páwọn làwọn gbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ rò páwọn làwọn mọ̀ nípa èdè Yorùbá jù. Gẹ́gẹ́ bọ́n ṣe ń ṣe tí wọ́n tún máa fọwọ́ lu àyà páwọn táwọn wá látàpá ibìkan, àwọn làwọn ní Yorùbá, kẹ́nìkankan má bá wọn. Gbogbo wọn gbà láti fohùn ṣọ̀kan lórí ìdí kan pé káwọn máa jẹ́ orúkọ kan ṣoṣo náà, pé orúkọ ẹ̀ ti di ti gbogbo wa, kì í ṣe tẹnikẹ́ni mọ́. Léléyìí tó ń tọ́ka sí pé gbogbo ohun tó wù kó ti máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn, àbí gbogbo ohun tí ẹnikẹ́ni ń rò, ọ̀rọ̀ yẹn ti kọjá bẹ́ẹ̀. Torí pé tẹ́ bá lọ wo ọ̀pọ̀lọpọ̀ ìtàn tí wọ́n ń mú jáde àti nǹkan tán ń sọ fún wa, ọ̀pọ̀ ló gbà pé lóòótọ́ àwọn tán kọ́kọ́ ń pè ní ilẹ̀ Yorùbá, òun ni Ọ̀yọ́ àti gbogbo àwọn tí Ọ̀yọ́ tó ń ṣalákòóso lé lórí tán wà ní gbogbo agbègbè wọn, gẹ́gẹ́ bí ohun tí ọ̀pọ̀lọpọ̀ gbà tí ò sì sí àríyànjiyàn lórí ẹ̀. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn tó ń sọ̀rọ̀ tako gan, wọn ò jiyàn lórí ẹ̀ pé kò rí bẹ́ẹ̀. Àmọ́ ohun tó mú àríyànjiyàn wáyé, ibi táríyànjiyàn ti ń wáyé ni pé kó tóó di pé gbogbo èèyàn padà wá jókòó, wọ́n wá gbà pé ó dáa, ẹ jẹ́ á mórúkọ kan, ó dáa, ẹ jẹ́ ká kúkú máa jẹ́ Yorùbá. Òun ni gbogbo ọ̀rọ̀ pé ẹnìkan ṣoṣo ló lẹ́tọ̀ọ́, ló láṣẹ láti lóun féèyàn joyè, kó wá pè é ní of Yorùbá land. Ìyẹn nígbà tí oníkálùkù sì dúró lọ́tọ̀ọ̀tọ̀, tóníkálùkù mọ ibi tóun dúró sí, tóníkálùkù máàkì territory ẹ̀. Táwọn Ọ̀yọ́ tán mọ ẹni tó wà lábẹ́ wọn, tán mọ ibi tí wọ́n dé, tán dẹ̀ mọ
gbogbo àwọn tán jọ kóra wọn jọ tán jọ mọ̀ pé Yorùbá làwọn. Ìyẹn òun ni ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ nítorí pé gbogbo ìtànkítàn tẹ́ ẹ̀ ń pa ńsìnyí tẹ́ ẹ fẹ́ fi máa bo iṣẹ́ aburú àti aburú tẹ́ ẹ fẹ́ máa ṣe ní orí ilẹ̀ wa, ìtànkítàn ni, ọ̀rọ̀kọrọ̀ ni nítorí pé ẹ kì í sọ tán ẹ yìí là á jálẹ̀. Ohun kan tẹ́ ẹ ṣáà ń ránnu mọ́ tẹ́ ẹ̀ ń sọ ni Aláàfin nìkan ló láṣẹ láti fìyàn jẹ oyè tó bá ti ní Yorùbá land lẹ́yìn. Ẹ ẹ̀ sọ bọ́rọ̀ yẹn ṣe jẹ́, ẹ ẹ̀ dẹ̀ mú wá sí pé ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn wọ́n ti wá da ọ̀pọ̀lọpọ̀ ìlú papọ̀, gbogbo wa ti wá jọ ládéhùn pé ká jọ máa jẹ́ Yorùbá. Léléyìí tó yẹ kó ti nullify wípé Aláàfin á máa dìde, á máa claim pé òun nìkan lòun lẹ́tọ̀ọ́ láti máa lo the name Yorùbá land. Ìyàtọ̀ ti dé bá nígbà tí gbogbo wọn ti jọ jókòó tán ti gbà pé kí gbogbo wa máa jẹ́ Yorùbá. Ìyàtọ̀ ti dé bá. Wọ́n wá kọ́lẹ̀ o, wọn ò kọ́lẹ̀ o, béèyàn ò bá ṣe jàǹdùkú téèyàn ń ṣe ọ̀kánjúà, téèyàn ń ṣe glutton, olè, kò nílò kán máa sọ fún ọ pé èèyàn máa ń fìwà ọmọlúàbí ṣe nǹkan ni pé okay, ilẹ̀ Yorùbá ó ti di ti gbogbo wa. Ibi tífẹ̀ẹ́ bá wà, tí àgbọ́yé ìgbọ́ra-ẹni-yé bá wà, kò lè sí àríyànjiyàn, kò sì lè sí ìjà. Ibi tá à bá ganpá síra wa, ká mọ bára wa fa nǹkan tí ò tó fà, tí ò dẹ̀ yẹ ká máa fà, kò ní síjà, kò dẹ̀ ní sí gbọ́nmi-sí-omi ò tó, kò ní sí pàǹtàhùn síra wa. Ṣùgbọ́n ibi tí gbogbo irú nǹkan bẹ́yẹn bá ti wà náà ni wàhálà ó ti dìde. Ibẹ̀ lá ti ráwọn ọ̀bàyéjẹ́, àwọn jàǹdùkú, àwọn ọmọ àlè tán wà láàrin wa tí wọ́n ó dìde. Wọ́n wá máa mú gbogbo nǹkan tí ò jọra wọn, wọ́n máa fi mọ́ra wọn láti máa da nǹkan rú, láti máa ba nǹkan jẹ́. Fẹ́yìn tẹ́ wá ń jáde tẹ́ ń sọ̀tàn tẹ́ ń sọ pé látàárọ̀ táláyé ti dáyé o, gbogbo oyè kinní kan Yorùbá land o, Aláàfin ló ní. Àníṣe kò sẹ́ni tó bá yín jiyàn lórí ẹ̀ pé nígbà yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ lóòótọ́ ni ìgbà kan wá wà tán wá pe gbogbo àwọn ìlú tó kù tá a mọ̀ sí Yorùbá lénìí tán wá kó wọn jọ tán wá ní ó dáa, a lè máa pè yín lórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́, gbogbo yín ẹ wá máa jẹ́ orúkọ kan tán wá gbà láti máa jẹ́ Yorùbá. Ọjọ́ yẹn ni àṣà àti òwe pé Aláàfin nìkan ló ní àṣẹ láti máa fi èèyàn joyè Yorùbá land. Ọjọ́ yẹn ló ti parẹ́, ọjọ́ yẹn ló ti stop. Because tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ni, táláàfin bá dìde ńjọ́ yẹn tó bá ní èmi nìkan ni màá máa pàṣẹ ilẹ̀ Yorùbá o, gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú Yorùbá land o, èmi nìkan ni o, mo lè bá yín búra ẹ̀, gbogbo àwọn ọba tó kù máa dìde, wọ́n máa sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Àwọn ò dẹ̀ lè gbarú ẹ̀ torí pé kò ní sẹ́ni tó gọ̀ nínú wọn tó máa jókòó síbẹ̀ tó máa gbarú nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn. Kò sẹ́ni tó gọ̀ nínú wọn tó máa gbarú nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn. Oríṣiríṣi ìtàn lẹ gbé wá, oríṣiríṣi ọ̀rọ̀ lẹ gbé wá. Ìgbà kan náà lẹ gbé kan wá ẹ ní torí pé ọba kan ló ju ọba kan lọ náà ṣe ń sanwó fún wọn báyìí, léléyìí tí wọ́n ti break down fún yín tá a dẹ̀ ti ṣàlàyé fún yín pé ẹ má jẹ́ ká máa tọwọ́ bọnú àwọn nǹkan kan. Tá bá tọwọ́ bọ̀, tá bá bẹ̀rẹ̀ sí ìfẹ́ lójú, ó máa dá wàhálà lẹ̀. Á di pé á tún máa ríra wa lọ́nà, á máa kórìíra ara wa. Á di pé á máa fojú burúkú wora wa pé ẹ̀yin ilẹ̀ ṣe wá, àwa kan láburú. Kò dẹ̀ yẹ kó lọ síbẹ̀. Ṣùgbọ́n ó dàbí pé ẹ fẹ́ lọ́rọ̀ gbọ́, ẹ fẹ́ gbọ́, ẹ fẹ́ jáwọ́ ńbẹ̀, ẹ ṣì ń wá bí ọ̀rọ̀ yẹn ṣe máa di eléyìí tó máa di sọ atayanyan tó máa di wàhálà. Ohun tẹ́ ẹ̀ ń wá nìyẹn. Kò dẹ̀ dáa. Kò dáa. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń jẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń hùwà yìí nítorí àtẹnujẹ àti rándanràndan tẹ́ ẹ̀ ń wá kiri. Ohun tẹ́ ẹ ranjú mọ́ tẹ́ ẹ ṣáà fẹ́ kán fún yín. Tẹ́ ẹ̀ ń ṣe gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ ẹ fẹ́ máa dà lóró. Tó bá jẹ́ dáadáa lẹ ń ṣe, àwọn alálẹ̀ tó ní ilẹ̀ Kóòtù-òjíire ilẹ̀ Yorùbá tẹ́ ń pariwo yẹn, wọ́n á san yín lẹ́san dáadáa tẹ́ ẹ̀ ń ṣe. Tó bá jẹ́ aburú ni gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe yìí, wọ́n á san yín ní ẹ̀san ẹ̀. Àtèmi náà, kó má dàbí pé mo sọ sí yín, mi ò sọ síra mi. Nítorí pé ìgbàgbọ́ mi ni pé èròńgbà inú yín, ohun tó wà lọ́kàn yín kò dáa. Ìmọ̀tara ẹni nìkan ló ń bá gbogbo yín jà. Ọ̀kánjúà, olè, òun ló ń bá ọ̀pọ̀lọpọ̀ yín jà. Tẹ́ ẹ ṣe fẹ́ dá wàhálà lẹ̀. Ohun tó ń bá yín jà nìyẹn. Èmi ni mo mọ̀ ọ̀rọ̀ sọ, àwa la gbọ́n jù, àwa la mọ gbogbo ẹ̀. Ẹ̀mí ìgbéraga, gbogbo ẹ̀ ó wá sodo sí yín lára. Ó tẹ́ ẹ ń fà lẹ́sẹ̀ yìí tó bá le jù. Tó bá di pé gbogbo ìlú yòókù tán bá kọra wọn pé ó dáa, tó bá jẹ́ bẹ́yẹn ni,
ó dẹ̀ mọ dáṣe ẹ̀dá máa mú orúkọ Yorùbá lọ àbáyín jórúkọ mọ́. Ẹ bá máa fi èèyàn jẹ gbogbo oyè tó wù yín, even gbogbo èyí tẹ́ jẹ àtèyí tó ń jẹ ní anywhere. Èèyàn ló wà lẹ́yìn orò tórò fi ń ké o. Olóyè ló dé yìí, ẹ káàbọ̀ olóyè kinní kan, olóyè kinní kan ní jagunmólú kinní kan, kinní kan ṣe kinní kan. Àpọ́nlé ló wà ńbẹ̀, àpọ́nlé ló wà ńbẹ̀. Bó bá ti di toní jàgídíjàgan, àwọn èèyàn gan ò ní gba oyè yẹn mọ́. Ẹ pé àwọn èèyàn pé kán wá joyè, wọ́n á sọ fún yín pé kò sí nǹkan táwọn fẹ́ fi ṣe because there will be no recognition for it. Àwọn èèyàn ò dẹ̀ ní rí bí anything mọ́. Ṣebí gbogbo ẹ̀ náà lẹ́kúkú tiẹ̀ ti ń bastardize tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti di pé ẹ lọ ń mú Fúlàní, ẹ ń mú gbogbo rándanràndan, ẹ lẹ́ fún wọn lóyè. Oyè míì gan tó jẹ́ pé ìgbà tá à ń dàgbà, tá a bá gbọ́rú orúkọ oyè yẹn, á dàbí ẹni tó ń sọ fún wa pé odidi aṣíwájú ogun ìlú nìyẹn bíi balógun of kinní kan land. A ti rí yín tẹ́ tí ń fi Fúlàní jẹ balógun of ilẹ̀ Yorùbá tẹ́ forúkọ ìlú yín sí lẹ́yìn. Ẹ̀rù wá ń ba ọ̀pọ̀lọpọ̀ wa pé ṣé wàhálà kọ́ lẹ̀ ń dá sí wa lọ́rùn? Ṣé kìí ṣe pé ẹ̀ ń dá wàhálà lẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ọjọ́ iwájú? Ṣé báwọn bàbá tó lọ ṣé bọ́n ṣe ṣe kalẹ̀, ṣé ohun tán fílẹ̀ fún yín ṣóun lẹ̀ ń kọ́lé lé lórí yìí? Ṣóun lẹ̀ ń tọ̀ lọ yìí? Ẹ dẹ̀ ń ba gbogbo ìlú jẹ́ lọ, ẹ̀ ń balẹ̀ Kóòtù Àjíire jẹ́ lọ. Ẹ dẹ̀ ń ṣe bíi pé ẹ̀ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe, ẹ̀ ń ṣe bíi pé ẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n àtẹnujẹ àti kó ọrọ̀ ayé jọ tí gbogbo yín jọ ń ṣe. Àtẹ̀yin tẹ́ ń pera yín ní sọ̀rọ̀sọ̀rọ̀, àtọ̀pọ̀lọpọ̀ tó ń pera ẹ̀ lópìtàn, àti ọ̀pọ̀lọpọ̀ wèrè tí ó mọ lọ́mọ ọba làwọn, àwọn jáde láti inú ilé kinní kan láti ìlú kan, tẹ́ ń da gbogbo ọ̀rọ̀ ẹrú tó jẹ́ pé àtẹnujẹ àti pé káyé rí mi kí n ní recognition kan pè mí náà ní kinní kan bí oyè, òun lẹ ṣe ń ṣe ohun tẹ́ ẹ̀ ń ṣe. Tó bá jóòtọ́ lohun tí mò ń sọ tó sì jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí, àtúbọ̀tán yín ò ní dáa nílẹ̀ Kóòtù Àjíire. Ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀, àtúbọ̀tán yín á dáa. Nítorí pé ó tó àkókò, àwọn nǹkan kan wà tó tìyàn lójú ju olè lọ. Ó tó àkókò ká máa pera wa sákìyèsí ká dẹ̀ máa bára wa wí, ká fara wa létí, ká lè gbọ́ ohun tá a jọ ń sọ fúnra wa. Kí lẹ fẹ́ gbà nínú ohun tẹ́ ẹ̀ ń ṣe gangan? Kí lẹ fẹ́ gbà ńbẹ̀? Kí ni nǹkan tẹ́ fẹ́ gbà nínú ohun tẹ́ ẹ̀ ń ṣe? Alá ti gbọ́ gbogbo ìtàn tẹ́ ẹ̀ ń sọ yẹn sẹ̀, but àwọn flaws, àwọn mistake tó wà nínú ìtàn tẹ́ ẹ̀ ń sọ, a ti point out few fún yín. Irú eléyìí tẹ́ ẹ̀ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí nísìnyí, Aláàfin nìkan ló lè fèèyàn jẹ oyè kinní kan of Yorùbá land, alá ti gbọ́, and nobody is arguing with you. But ẹ complete story yẹn pé láyé ìgbà tí ẹ wá dárúkọ àwọn ìlú tó wà ní under Ọ̀yọ́ ńgbà yẹn tán fi ń pè wọ́n ní Yorùbá land. Kò sẹ́ni tó bá yín jiyàn lórí ẹ̀ pé kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá ti di pé à ń sọ̀rọ̀ modern day Yorùbá land, story yẹn ò carry weight mọ́, kò hold water pé Aláàfin nìkan ló lè fèèyàn joyè kinní kan of Yorùbá land. Because gbogbo wa ti gbà pé ká jọ máa jórúkọ yẹn. Tó ti di ti gbogbo wa, kò kí ń ṣe ti t'Aláàfin nìkan mọ́. Tẹ́ ẹ bá wá ní kò rí bẹ́ẹ̀, ẹ̀ ń ti gbogbo ọmọ Kóòtù Àjíire lọ bíi pé kán wá pè yín, kán pè ìpàdé ńjọ́ kan pé ó dáa, ẹ máa mórúkọ yìí lọ, àwa ò bá yín jẹ mọ́. Ẹ lọ máa ṣe bó bá ṣe wù yín. Gbogbo ẹni tẹ́ bá wá fi jẹ ohunkóhun tó bá ti gbé orúkọ yẹn kó mọ́ jẹ. Ẹni tó bá fẹ́ respect ẹ̀ kó respect ẹ̀, ẹni tí ò bá dẹ̀ fẹ́ respect ẹ̀ kán má respect ẹ̀, nítorí pé kò carry weight lọ́dọ̀ àwa tó kù. Nítorí pé ẹ ti sọra yín di aládàánìkànjọpọ́n. Ohun tó yẹ kó jẹ́ ti gbogbo wa ká jọ máa lò, ká dẹ̀ jọ máa fìfẹ́ ṣe, ẹ sọ pé ẹ̀yin nìkan lẹ fẹ́ máa ṣe, ẹ̀yin nìkan lẹ fẹ́ ní. Nígbà tí wọ́n sì pè jókòó yìí tí wọ́n jọ gbà fúnra wọn pé bá ṣe máa ṣe nìí, kò sáríyànjiyàn lórí ẹ̀ ńgbà náà. Torí mi ò gbọ́ rí nínú ìtàn pé gbogbo àwọn tó wù kán jọ jòkó ńgbà yẹn tán jọ dámọ̀ràn tán jọ gbà pé kí gbogbo wa jọ máa jẹ́ Yorùbá. Mi ò gbọ́ rí pé wọ́n fìyàn joyè, ẹnìkan ò láṣẹ àti fìyàn joyè of Yorùbá land. Mi ò gbọ́ rí kó ṣẹlẹ̀ láàrin wọn o. A mọ̀ ìgbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ o. Torí tọ́pọ̀lọpọ̀ wèrè ó bá bọ́ síta ńsìnyí, wọ́n á ní ìjà yẹn ò lè parí, ó ti pẹ́ tó ti bẹ̀rẹ̀, nítorí pé ọmọ àlè ni yín, òun lẹ ṣe máa sọrú ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu pé kò lè parí. Èwo nú yín
lòun àtàwọn ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ if nǹkan má jọ ọmọ ìyá ẹ̀ wọn ọmọ bàbá ẹ̀ nìjà ó dé láàrin yín tẹ́ni èròǹgbà yín ohun tó wà lọ́kàn yín ni pé ìjà yín ò gbọdọ̀ parí mọ́ láéláé tó bá jẹ́ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èwo nú yín ló máa jẹ́ pé àdúrà ẹ̀ ni pé gbígbọ́n mi sí omi ò tó bá wáyé láàrin òun àtọmọ ìyá ọmọ bàbá òun kọ́lọ́ má jẹ́ ó parí mọ́ láéláé èwo nú yín ló máa sọ bẹ́ẹ̀ èwo nú yín ló máa gbàdúrà bẹ́ẹ̀ ṣé kìí ṣe àdúrà tí gbogbo yóò mọ gbà ni pé ohun tó ń fa wàhálà tó ń danú ẹbí yín rú k'Elédùmarè bá yín dáwọ́ ẹ̀ dúró kó lọ sópin ìgbàgbé àbí kìí ṣe ohun tẹ́ máa ṣe nìyẹn kí wá ló dé tẹ́ ń sọ pé kí ilẹ̀ Kóòtù Àjèrè kí ilẹ̀ Yorùbá kó dàrú tẹ́ máa pe èdè yẹn jáde lẹ́nu ṣé ẹ mọ̀ pé àṣẹ lọ̀rọ̀ tó jáde lẹ́nu wa ẹ máa pe èdè yẹn jáde lẹ́nu Yorùbá ò dáa ẹ mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde yẹn àṣẹ ni ẹ máa pe èdè yẹn jáde lẹ́nu Yorùbá wọ́n máa ń para wọn ni Yorùbá ọ̀dàlẹ̀ ni wọ́n máa ń dalẹ̀ ara wọn ṣé ẹ mọ̀ pé àṣẹ lọ̀rọ̀ tó jáde lẹ́nu yìí ṣùgbọ́n ìwọ tó ń sọ̀rọ̀ gan ó ṣe àpẹẹrẹ pé irú ìwà yẹn wà nínú ẹ̀ o ti ṣe rí àbí ìwọ gan mọ̀ pé ìwọ náà lè ṣerú ẹ̀ o ló ṣe nígbàgbọ́ náà pé bá a ṣe jẹ́ ni torí èmi bó bá bi mí dọ̀la táyé ò fi parẹ́ èmi ò gba gbogbo ohun tẹ́ ń sọ yẹn o mi ò gbọ́ ohun tẹ́ ń sọ yẹn oníkálukú ló ní tiẹ̀ lọ́wọ́ ìwà tó dẹ̀ wà nínú oníkálukú tó wà lọ́wọ́ oníkálukú ó ní í ṣe pẹ̀lú ibi tí ìgbésí ayé ẹ̀ ti bẹ̀rẹ̀ inú ilé tó ti jáde irú ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ jáde wá láti inú ilé tó ti jáde wá padà wá sínú ìlú tá a ti bí ó tún wá di pé ó tún wá jáde wọ́n wá ń kó ìwàkiwà àti àṣàkáṣà yẹn wọ́n wá ń kó ran àwọn tó kù nínú gbogbo atájọ́ ń pera wa lọ́mọ Kóòtù Àjèrè tá ń pera wa lọ́mọ Yorùbá bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bá lẹ́nìkan wọ́n gbá mú ó ṣe kinní kan ẹ jáde ẹ lanu gbàgà ẹ là lé gbogbo wa papọ̀ ẹ là lé odidi ìran kan kò nínú bí tẹ́ni yẹn ti jáde ni kò lẹ́yà bí tó jẹ́ ni ṣá mọ̀ bóyá ọmọ àlè tí àwọn aráalé ẹ̀ tán lóyún ẹ̀ fún Fúlàní tán bí sáàrin wa ni bọ̀ ẹ mú gbogbo ẹ kó wà pọ̀ ẹni Yorùbá náà ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìtàn tẹ́ ń sọ àti gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ aláàtí gbọ́sẹ̀ láyé ìgbà kan Ọ̀yọ́ ló kó àwọn ìlú kan sábẹ́ tí gbogbo wọn wá jọ ń jẹ́ Yorùbá kò sẹ́ni tó dispute ẹ̀ kò sẹ́ni tó bá yín jiyàn lórí ẹ̀ ṣùgbọ́n gbà tó tún dìgbà kan gbogbo ìlú pátápátá tá a nígbàgbọ́ pé ọmọ ìyá ọmọ bàbá ni wá á darapọ̀ pé ó dá ẹ jẹ́ ká máa dórúkọ kan a wá gbà láti máa jẹ́ Yorùbá as at that moment lọ́jọ́ yẹn ló ti nullify pé Ọ̀yọ́ máa dúró wọ́n máa pàṣẹ pé àwọn làwọn ní orúkọ Yorùbá bẹ́ẹ̀ bá wá ní kò rí bẹ́ẹ̀ ẹ gbà kàkà tá a fi máa tahùn síra wa tá a máa bára wa jà tá a máa gbójú àgàn síra wa tá a máa fa wàhálà tá a máa lálé ara wa ẹ̀yin bàbá wa ẹ pera yín jọ ẹ jókòó ẹ ṣètò àpérò ẹ tú ọ̀rọ̀ yìí sọ ẹ tú ìpàdé yìí ṣe ìjọba ló ṣe tàkọ́kọ́ tán kó yín papọ̀ tán ní kẹ́ wá máa jórúkọ kan bíjọba bá dá sí náà nìkan dá sí kán sọ fẹ́ni tó ń gapá sókè tó ń yarí pé òun lòun lorúkọ gbogbo nìkan lòun láṣẹ lórí ẹ̀ ṣé ń pé ọ̀rọ̀ yìí náà ló tì yín títí nínú ohun tí gbogbo alájọ ń ṣe pé kílẹ̀ Kóòtù Àjèrè ká dá dúró tó di pé kan nu yín tó lọ ṣe ohùn jáde tó ní tí wọ́n bá gbà á tán àwọn làwọn ní àwọn làwọn mọ̀ pàṣẹ torí àwọn làwọn lorúkọ Yorùbá ṣe rántí ṣẹ́wọ̀n kókó ìpẹ́ àgbàgbé ṣẹ́wọ̀n pátìgbà yẹn làwa kan dẹ̀ ti ń sọ pé àlórúkọ iṣẹ́ ẹ jẹ́ ká change ẹ̀ bó tẹ̀ jẹ́ pẹ́yìn kan ẹ sì ń ṣagídí ẹ̀ ń jiyàn pé wọ́n ti wà mọ̀ wá mọ orúkọ yẹn àìmọye country tí wọ́n mọ̀ wọ́n mọ orúkọ kan tí wọ́n change orúkọ wọn Ghana used to be Gold Coast Ghana ò jẹ́ Gold Coast mọ́ Ghana náà ń jẹ́ lẹ́nu orúkọ tó bá wù ní là ń jẹ́ lẹ́yìn òdì pàápàá jùlọ orúkọ tí ò bá mú lọ síwájú wa tó ń fa wàhálà tó ń fa ìfàsẹ́yìn why not let's abandon the name even I'm talking about gbogbo wa as a whole àtọ̀yọ́ àti gbogbo wa why not let's even abandon that name tí ò bá mú lọ síwájú wa bá wa ká wá orúkọ mi tá a máa jẹ́ bóyá lọ síwájú máa dé bóyá fẹ́ máa wà láàrin wa bóyá ọ̀rọ̀ wa ó gbà bóyá ọ̀rọ̀ wa ó yẹra wa a ní máa bára wa jà mọ́ and if you say no
orúkọ tiyín nìyẹn, ẹ̀yin sì fẹ́ keep ẹ̀. Take your name. Ẹ̀yin bàbá wa, ẹ pe àpérò, ẹ jókòó, ẹ ṣèpàdé, kóníkálukú sọ tinú ẹ̀. Gbogbo ẹni tó bá fara mọ́ pé Yorùbá làwọn fẹ́ máa jẹ́, gbogbo ọ̀nà tán bá fẹ́ gbà máa ṣe, kán lọ máa jẹ́. Ẹ̀yin tẹ́ dẹ̀ ní believe pé okay tó bá jẹ́ bẹ́ ṣe fẹ́ sọ pé yóò ṣe rí nìyẹn, tẹ́ ẹ̀ fara mọ́, ẹ decide. Ẹ sọ orúkọ tẹ́yin fẹ́ máa jẹ́, kóníkálukú máa lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, kò ń ṣe dandan now. Ìyẹn ò sọ wá dọ̀tá ara wa, ìyẹn ò lè sọ wá di pé ká máa bára wa jà, ṣùgbọ́n yóò mú àlàáfíà wá. There will be peace. Kò ní síjà lójoojúmọ́. Then gbogbo ọba tó bá ti wá wù kán lọ máa sọ ẹni tán bá fẹ́ fi jẹun kóhun tán bá fẹ́ fi jẹ, kán lọ máa sọ lóhun tán bá fẹ́ sọ. Kò ní síjà mọ́, kò ní sáríyànjiyàn, a máa rí mú mí. Á dẹ̀ lè dojúkọ ohun tó ń bá gbogbo wa jà tó yẹ ká dojúkọ. Náà rándanràndan àtòṣì táwọn kan fẹ́ máa gbé kiri ilẹ̀. Mo kàn tún ní kí n rán wa létí ni, nítorí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ń jáde, wọ́n ń sọ àsọdùn èdè Yorùbá, wọ́n dẹ̀ sì ń sọ ìtànkìtàn yẹn pé Ọ̀yọ́ ló ní the name Yorùbá, pé gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú Yorùbá land. Ṣó mọ̀ pé nísìnyí indirectly ó ń pòwe fẹ́mi nìyẹn pé bá a bá dá dúró lọ́la then if we are still continue to believe pé nǹkan kan ni gbogbo àjọ ń sọ lájọ ń ṣe and then we decide pé Yorùbá land náà ni. So some of you will come and stand above us and say ẹ̀yin lẹ wà in charge because you are the owner of the name. Kò lè ṣeé ṣe now. Kò lè work. Kò lè work. Ká lẹ ṣe nínú ìfẹ́ àti nínú àjíjọmọ wa àti nínú pé gbogbo wa jọ gbà fúnra wa, kò ní sí wàhálà. But pẹ̀lú ọgbọ́n tẹ́ rò pé ẹgbọ́n ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wa tì í, it is a problem and it will remain a problem. Kò lè work. Èmi ò wá báyàn kankan jà, mi ò wá búlù kankan, mi ò wá gbèjà ọba kankan. Mo wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ kóòtù àjìrẹ́bí tí mo sì mọ̀ pé ohun tẹ́ ẹ̀ ń ṣe yìí àti dá wàhálà lẹ̀ lọ́jọ́ iwájú. Àyàfi tá a bá ṣe àtúnṣe ọ̀rọ̀ yìí ní kòríta tá a dé dúró yìí kó tó di pé ó kọjá ibi tó dé yìí. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ò tíì mọ̀ pé ọ̀rọ̀ yìí máa tún gba ẹ̀bùrú ibi tó lọ gbà yọ iyọ̀. Ìgbà tó ti wá gbàbẹ̀ yọ tẹ́ ti rí yìí, ó yẹ kẹ́ ti máa rí àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ aburú tọ́rọ̀ ẹ̀ ṣì máa ṣe lọ́jọ́ iwájú. Àkókò ní kí gbogbo wa ká tètè wá bọ́n ṣe máa pe àpérò tí wọ́n máa jókòó tán máa yanjú ọ̀rọ̀ yìí bó bá ṣe máa jẹ́, bó bá ṣe máa lọ. Kò sẹ́ni tó ní kó lórúkọ má gbórúkọ lọ. Ṣùgbọ́n let them know pé báwo ló ṣe jẹ́, ńbo ló ó dáa ẹ máa gbé lọ, àmọ́ ńbo ló parí sí, níbo ni ò dé. Kó máa sọ̀rọ̀ pé èèyàn kó máa ní wọ́n ti fi ẹnìkan jẹ kinní kan so wọ́n sì ti fi of Yorùbá land sí so gbogbo ibi tó bá ti dé nílẹ̀ kóòtù àjíire it needs to be recognized. Ìyẹn ò lè work o. Ìyẹn ò lè work. Except we all agree that that is the way it's going to be. Kí n tó máa lọ ẹ jẹ́ rán yín létí kinní kan. Gbogbo wa la fẹ́ràn olóògbé Nelson Mandela. Gbogbo wa la sì mọ̀ pé ní South Africa, gbogbo ẹni tó bá jẹ́ aláwọ̀ dúdú ní South Africa or ní anywhere in Africa, gbogbo wa la bọ̀wọ̀ fún bàbá yẹn Nelson Mandela. Gbogbo wa la dẹ̀ gbà fún ohun tó fi ilé ayé ẹ̀ ṣe. Ní bí ọdún mélòó sẹ́yìn, fún ẹ̀yin tẹ́ bá mọ ẹni tí wọ́n ń pè ní Julius Malema. Julius Malema wà nínú àwọn tí wọ́n gbà fún Nelson Mandela. Ó wà nínú àwọn tí wọ́n ní belief nínú struggle bàbá yẹn. Ó wà nínú àwọn tí wọ́n rí bàbá yẹn bí àwòkọ́ṣe gidi tó dáa. Ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá yẹn Nelson Mandela tó kú tán. Nǹkan kan ṣẹlẹ̀. Ó gbé àwọn ìgbésẹ̀ kan, ó ṣe àwọn nǹkan kan. Wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ohun tó ń ṣe yìí ó tako ohun tí Nelson Mandela ṣe nígbà ayé ẹ̀. Ṣé ẹ mọ èsì tó fún wọn? Ó ní ẹ má fi mí wé Nelson Mandela. Nelson Mandela ṣe nǹkan tó ní láti ṣe láti gba àwọn èèyàn wa là nígbà tiẹ̀ gẹ́gẹ́ bí àkókò yẹn ṣe rí. Àkókò tèmi nìyí láti ṣe ohun tí mo ní láti ṣe láti gba àwọn èèyàn mi là gẹ́gẹ́ bí àkókò mi ṣe rí. Ẹ má fi mí wé Nelson Mandela.
Nelson Mandela did what he had to do at his own time to liberate his people. Don't compare me with Nelson Mandela. Let me do what I need to do to liberate my people at my own time. Aṣọ ọ̀gbà là ń dá fúngbà. So ẹ má gbé story tó ti wà outdated tí event ti override. Ẹ má gbé wá láti wá máa justify nǹkan tí ò dáa. Ẹ dẹ̀ má force anybody. Gbogbo wa oníkálukú wa ló ní iṣẹ́ tó ríran wáyé wá ṣe. Má mú eléyìí tó ríran wọ̀ wáyé wá ṣe, má fi disturb tèmi. Èmi náà ò ní fi tèmi disturb tiẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa rántí pé ìtàn ò ní gbàgbé gbogbo wa. Ẹ jẹ́ ká mọ nǹkan tí a fi agbára tí Elédùmarè gbé lé ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ tá ń lò. Ẹ jẹ́ ká mọ nǹkan tá a fi ṣe. Ẹ jẹ́ ká mọ̀ bóyá a máa fi tún àwùjọ wa ṣe, a fi máa mú ìrẹ́pọ̀ wá ni. Àbí a fẹ́ máa fi dá wàhálà lẹ̀, a fẹ́ máa fi da àwùjọ wa rú tí ò fi ní sí ìrẹ́pọ̀. Mo lè sọ̀rọ̀ lọ bí pé ṣáwọn tán tiẹ̀ ń fún lóyè yìí gan-an, ṣáwọn gan-an ṣé kò yẹ kán paná ọ̀rọ̀ yìí kán rí pé ọ̀rọ̀ yẹn ò lọ bí tó lọ. Ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀ lọ bẹ̀, kì í ṣe ẹ̀bi wọn rárá. Kì í ṣẹ̀bi wọn. Ẹ̀bi àwa tá à ń pariwo tá a dá gbogbo kiní yìí lẹ̀. Ó jẹ́ bó ṣe jẹ́ fún ti tèmi. Elédùmarè á jẹ́ kí ẹni tó bá létí kó gbọ́, kó sì má rí mi bí ọ̀tá, kó rí mi gẹ́gẹ́ bí ẹni tó ń pe àwọn sí àkíyèsí pé ohun tá à ń ṣe yìí, wàhálà ọjọ́ iwájú là ń pète ẹ̀ lẹ̀ yìí. Mò ń sọ lówe. Ẹ má gbàgbé o, Ìlọrin ṣì wà ńbẹ̀ o. Ẹ rí yanjú o. Ẹ̀yin set of people yìí kan náà ni o. Ìmíì náà lẹ tún mú. Ìmíì lẹ ń pètò ẹ̀ lẹ̀ yìí. Mo dẹ̀ ń tẹnu mọ́. Àwọn aráabí dẹ̀ ti to gbogbo instrument ohun tán fẹ́ lò tán tún fẹ́ fi ṣe the same thing tán ṣe nílọrin. Wọ́n tún ti tò ó yí yín ká. And you are gradually stepping into that trap. Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́. Èmi ọmọ yín, Dr. Ọlábánjí Ọlágúnjú, tí gbogbo yín mọ̀ sí Dr. Mike Ọlá. Ojú ò ní ká tún rí láṣẹ Èdùmàrè.